ìfẹ̀hónúhàn yìí kó tẹ̀síwájú bó ṣe. ó gbọ́dọ̀ wà, kò sí bí tí ò bá wá ń sìn àìwá. àwọn ìjọba wa ló yẹ ká wá bẹ̀ pẹ̀lú àwọn agbófinró wa pé kán má ṣe bọ́n ṣe ń ṣe, àbáwọn náà ṣe ń ṣe tó bá dọjọ́ náà lọ́n kán máa lọ kó àwọn àwọn tọ́ọ̀gì tó jẹ́ pé àwọn náà máa ń lò ní àsìkò òṣèlú gbọ̀n náà látún kó àdá kó kinní kan lé wọn lọ́wọ́ kí kán lọ máa bẹ́ àwọn ọmọ tó mọ̀ ọ́ kan tó ń fẹ̀hónú wọn pé kán lọ máa bẹ́ wọn lórí, káwọn ọlọ́pàá náà má dẹ̀ lọ gbé ìbọn káwọn pé wọ́n yan tear gas lu àwọn tí ó ń fẹ̀hónú wọn wọ́ọ́rọ́wọ́. bọ̀ tán bá rí lára ojúṣe ọlọ́pàá àtàgbófinró náà ni wípé gbogbo ibi tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ti ń fẹ̀hónú wọn ojúṣe wọn láti rí pé ààbò tó péye ó wà fún wọn. a nídìí àti lọ bá máa kọ lẹ́tà fún commissioner police pé a fẹ́ ṣe protest kó tó mọ̀, ojúṣe wọn láti máa fetí tó lẹ̀ pé bó làwọn ẹni ti fẹ́ jáde o, à ń dẹ̀ ti wà ń bẹ̀, à ń dẹ̀ tẹ̀lé wa tán dẹ̀ ti ṣe rí nípínlẹ̀ Ọ̀yọ́ ìtawà lè sọ dáadáa, torí gbogbo tá a bá ń sọ yìí náà kì í ṣe gbogbo ìgbà ni àwọn ọlọ́pàá wa náà ń hùwà ẹ̀dá, a dẹ̀ máa ń sọ láìmeye ìgbà gbogbo ìwà ẹ̀dá táwọn ọlọ́pàá náà ń hù àwọn ìjọba wa ló fà á, torí àwọn ọlọ́pàá tẹ rí yẹn náà because ebi ò lè wà kínú èèyàn dùn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ẹ̀tọ́ wọn náà fi ń dùn wọ́n, àwọn ò dẹ̀ lè sọ̀rọ̀ jáde, so ìbọn àti yúnífọ̀mù ara wọn òun náà fi ń ṣẹ̀rù báráàlú láti rí pé àwọn náà ń ro oúnjẹ jẹ, so inú wọn náà ò dùn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Inú wọn dùn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní Nàìjíríà. bẹ́ẹ̀ni torí ọmọ Nàìjíríà làwọn náà. ọmọ Nàìjíríà làwọn náà, ọjà táwa náà lọ làwọn náà lọ, iṣẹ́ tẹ bá dé báràkì àwọn táwọn ọlọ́pàá ń gbé àánú àwọn ọlọ́pàá ṣe yín. àsúnmọ́ àwọn ọ̀gá wọn dáadáa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí tó jẹ́ pé tá a bá dé ọ̀pọ̀lọpọ̀ wọn owó ara wọn náà fi ń tún ọ́fíìsì wọn ṣe, kì í ṣe pé owó ara wọn náà tún fi kọ́ ọ́fíìsì gan láti rí i pé wọ́n ní ọ́fíìsì àti dúró sí lára àwọn ọ̀gá wọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, tó jẹ́ pé ìjọba yìí wọ́n ṣe kùnà láti ṣe ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ṣe kùnà láti ṣe pé wọ́n tọ́jú àwọn agbófinró wa tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ní kóòtù lè ní sìn. kí ni ìtẹ̀yìn gbàgbọ́ ni pé protest yìí ni solution. kì í ṣe pé òun náà ni solution gẹ́gẹ́ mo ṣe ń sọ o. kí ni solution. legend land ó ń lọ sẹ́kọ̀ọ́ sìn, kì í ṣe kété tó bá ti kúrò nínú kulu yìí lọ́ọ́ adẹ́kọ̀ọ́ wàá kọ́kọ́ láwọn ọ̀nà tó máa tọ̀ kó tó lè dẹ́kọ̀ọ́ ọ̀nà sí solution wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Protest wà ń bẹ̀ tó jẹ́ wípé ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà a gbọ́dọ̀ dákẹ́. ní Kenya tí wọ́n sọ èmi ti ka gbogbo àwọn kan tó wà lórí fọ́nrán o, even ẹgbẹ́ tiwa àá máa darapọ̀ mọ́ a máa jáde lọ́jọ́ náà lọ́hùn, even tó bá jẹ́ àwa mẹ́ta la máa jáde, àwọn ò bá èèyàn kankan ṣe ṣàjọṣepọ̀ pẹ̀lú èèyàn kan bọ̀ pẹ̀lú kan ṣó ṣe ń ṣe yìí àwọn ò faramọ́ a jáde lọ́jọ́ yẹn lọ́hùn táwọn ọmọ ẹgbẹ́ wa bá rí pé ó yẹ kó rí bẹ́ẹ̀. bọ̀ nǹkan tí mo fẹ́ sọ ni wípé tí ò bá jẹ́ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń fẹ̀hónú wọn ìyà tó ń jẹ wá ìbájú gbogbo kan tán tó ń jẹ lẹ́nìí sìn kìdẹ́ mi ò rí pé èmi ò tí ì rí kà pé èèyàn kan ní pé Kenya òun fẹ́ ṣe protest bíi Kenya èmi ò tí ì rí yẹn kà but pẹ̀lú bí nǹkan ṣe rí Kenya tó jẹ́ pé kò tí ì dáwọ́ dúró sìn táwọn ọmọ Kenya ò bá jáde nígbà tán jáde yẹn financial bill tí Ruto tó dá padà ìbá má dá padà ìyà tó ti ń jẹ Kenya ojú ti wà yìí lọ kó tó di pé àwọn náà fẹ̀hónú wọn iṣẹ́ ọ̀tọ̀pọ̀lọpọ̀ àwa ní àǹfààní àti máa lọ sáwọn ìlú kan ní tó kọjá orílẹ̀-èdè Nàìjíríà lọ tó yẹ pé tá a bá pàdé àwọn ọmọ Kenya wọ́n máa ń fi wọ́n ṣe ìyẹn ni pé ẹ ti dẹrú ìlú yín yẹn bẹ́ẹ̀ náà làwọn kan náà ṣe máa bú wa lórí ẹ̀yìn pé àwọn Nàìjíríà ìyà tó ń jẹ wọ́n ọ̀lẹ ni wọ́n lè jà tó bá já olùlú kan á ti jà ni but ilé ayé ò rí bẹ́ẹ̀ òun làwọn olóyìnbó ṣe máa sọ pé straw just a straw òun ló máa break the camel's back bí ilé ayé ṣe rí nìyẹn. ó lè ìgbésẹ̀ kan lára ìgbésẹ̀ láti jàjàbọ́ láti jẹ́ kí ìlú ó dáa ní protest. ìyà yẹn á ti máa pọ̀ ó lè jẹ́ nǹkan kékeré náà máa gbé tá a fa wuyewuye so la fi bẹ̀ àwọn ìjọba wa pé ẹ má jẹ́ ká wuyewuye wà gbogbo àwọn nǹkan tẹ́ mọ̀ pé ń ta ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí tí mo dẹ̀ ti dárúkọ epo petrol yóò wà nú ẹ̀ gbogbo àwọn ẹnu tán dẹ̀ ti dán
nígbà tán fẹ́ yọ owó ìrànwọ́ tán náà yọ pé owó tá a bá ti rí kó jọ ń bẹ̀ á fi ṣètò ẹ̀kọ́, owó tá a bá ti rí kó jọ ń bẹ̀ á fi ṣètò ìlera, gbogbo ẹ̀ làwọn orílẹ̀-èdè Nàìjíríà ti rí pé bí irọ́ ni, torí pé owó táwọn ọmọ wa tó bá jẹ́ tòótọ́ owó tán rí ń bẹ̀ náà fi ṣètò ẹ̀kọ́, kò yẹ kí àwọn ọmọ wa máa san owó kankan mọ́ ní federal universities wa, even including state university, torí gbogbo owó yìí náà. kò yẹ ká san iye owó kankan kó jẹ́ free. ó yẹ kó jẹ́ free tó bá jẹ́ tòótọ́ owó tán rí náà kójọ lórí subsidy orí ètò ẹ̀kọ́ náà kọ́lé, tó bá jẹ́ owó tán kójọ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé owó tán rí kójọ lórí subsidy wọ́n ti kó lórí ètò ìlera fún oṣù bí oṣù kan ní UCH òfin níná, tí ò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ìjọba ti kùnà láti rí pé owó tó yẹ kán gbé sí àwọn ètò ìlera wa hàn kó síbẹ̀. So gbogbo àwọn ọ̀nì ẹ̀ tó bá ti yọ subsidy pé à ń tò ní filling station kò ní sí bẹ́ẹ̀ mọ́, kó tó rèpò ń sìn ní bí over bí 650 naira o ní láti tò láti bí dé bí fẹ́lẹ́lẹ̀ kó tó lè rí. tó bá ti ń lọ sìn tó ń lọ sí ọ̀nà Mọ̀lété tó bá rí kó tó ilé epo tó máa rí kó tó dé ibi bíríìjì yẹn ibi sentence ló á ti rí ló á ti bẹ̀rẹ̀ sí tò ibẹ̀ ló á ti bẹ̀rẹ̀ sí tò kó tó lè rí po. kì í ṣe gbogbo bíi. ó náà máa ń sọ ẹ lè rà mí ìtòwò rẹ jù bẹ́ẹ̀ lọ. tó àti rira ní 800 or 700 ó náà mo fi yan bó níbi tó àti rà ní 650 ó gbọ́dọ̀ dira àti lo bí ó kéré jù wákàtí méjì bẹ́ẹ̀ ni so ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn àǹfààní tán ní subsidy is gone máa ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò sí kankan tá a rí. So tíjọba yìí bá jẹ́ ìjọba tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ẹ tètè rí pé ẹ tú ọ̀rọ̀ ara yín pa kẹ́ ẹ dá wa padà síbi tá a wà, at least tẹ́ bá lè dá wa padà sí national anthem 1970 mi ò rò pé ó yẹ kó ṣòro fúnjọba yìí láti dá wa padà síbi tá a wà ní 2023. ká máa padà rẹpo ní 197 kí dẹ́ ń ṣe nǹkan tó le tí Mr Dangote bá lè dá rìfánárì ní ìjọba wa kò yẹ kán sọ pé àwọn ò ní agbára láti tú àwọn rìfánárì wa ṣe. ìṣọ́ Dangote gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní awuyewò kan lọ pé àwọn investment Nàìjíríà lórí Dangote rìfánárì pé ó ti reduce ó ti increase. ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo fẹ́ lè máa sunkún torí ọ̀rọ̀ yẹn dàbí pé èèyàn tó ní mọ́tò ńlé tó jẹ́ pé akànjí láàárọ̀ awọ́ ọmọ ẹ̀ tó bá dòṣù á sáfìsì ẹ̀ bọ̀tì nǹkan tó ń ṣe akànwọ́ ọmọ ẹ̀ láàárọ̀ á dẹ̀ bọ́ sójú títì á wọ mọ́tò lọ síbi iṣẹ́ ó wá tún lọ ń dá owó fún ọ̀rẹ́ ẹ̀ kan tíyẹn fẹ́ ra mọ́tò ìwọ ní títì ẹ̀ sílé o bóra táyà ló kàn jò tó yẹ kó fẹ́ táyà kó máa gbé lọ bí iṣẹ́ ó wá tún lọ ń dá owó tó ju owó tó máa fi ra táyà ó lọ ń da fọ́ọ̀rẹ́ kan pé kẹ́ ìjọra mọ́tò ìyẹn wá sọ pé owó ti tiẹ̀ ò tó. bí èmi ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà nìyẹn àwọn ọmọ àpà ló ń wúrú wà yẹn so àwọn la fi pé ọmọ orílẹ̀ pé ẹja pariwo léjọba wa yìí bódà ìyàtọ̀ fi ń jẹ wá àwọn lérò kó bá wa lára mu. àlàyé tí ẹ ṣe yìí ó dáa ó tẹ́ mi lọ́rùn pọ̀ gan ṣùgbọ́n gbogbo protest tí mo rí pé ó mú àyípadà wá Nàìjíríà ó máa ń wá látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bíi NLC TUC àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ó kún wọn lọ́wọ́ bọ̀ protest yìí ó dàbí pé tó ń jẹ́ kẹ́rù máa ba ọ̀pọ̀lọpọ̀ kódà ìjọba ni pé wà faceless. ìjọba ló fà á. kò sí àfẹ́ lè sọ pé ẹni tá a dì mú rè tí wàhálà bá bẹ̀rẹ̀. ìjọba ló fà á. mo kà kankan lórí Facebook mọ́júmọ́ yìí ọ̀kan lára àwọn tó fẹ́ protest ó kọ lẹ́tà sí Wike wípé àwọn fẹ́ lo Eagle Square fún protest. ṣé faceless làwọn yẹn. ó kọ lẹ́tà yẹn mo kọ lẹ́tà yẹn wá ní pé kàn sì sí gbogbo facility tó wà ń bẹ́ẹ̀ lẹ́ káwọn ọmọ rí lò dáadáa o ó ní bákan náà gbogbo ibi tí bá bu àyà wà lọ́nà presidency yẹn pé kàn jẹ́ kó sílẹ̀ nítorí pé táwọn bá ṣe protest àwọn ò tún yabẹ̀ náà káwọn ò tún rí president o mo sáà rẹ́rìn pé ṣé àwọn ọkọ̀ aláàbò wà á fojúlẹ̀ pé nígbà ẹ bá ṣe protest ẹ bá ṣe wọ́ọ́rọ́ ẹ bá àmọ́ jó ń bẹ̀ kò rò pé ní ẹnìyàn kan lára ṣùgbọ́n nígbà tó wá ní pé nígbà tá a máa ṣe débì kan ká má gbàgbé à ń bọ̀ wá rí ààrẹ náà ń bẹ o. president gbogbo wa ni. wọ́n bá ya wọlé lọ sí inú aṣọ rock. kò sírú ìjọba tó lè fààyè gbàrú nǹkan báyẹn. well because. ẹ ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mo commend yín
ìyà ń jẹ gbogbo wa bó ṣe rí reality tó wà on ground ni pé tá a bá wo dúdùn fọ̀n àwọn adégun àwòrán adégun ṣe rí àwọn tó wà ń bẹ̀ yìí amúnibú ni ẹran bíyẹ ni wọ́n ṣọ́rọ̀ mi yé yín bó ṣe rí the fundamental problem tá a ní gan àti address ẹ̀ kí ni fundamental problem ṣe rí ibi tá a bọ̀rọ̀ wa dé Nàìjíríà lénìí ọlọ́mọdé àbọ̀rọ̀ wa dóríta kò yé mi mọ́ àti bá ọ̀rọ̀ wa dé oríta kò yé mi mọ́ ní Nàìjíríà. lọ́nà wo. tẹ́ ẹ bá wo gbogbo nǹkan tẹ́ ẹ bá kó indices mẹ́wàá sílẹ̀ tí ìlú fi ń kùnà Nàìjíríà ti kùnà. okay. in terms of security, in terms of health, in terms of economy, in terms of education, kò sí kankan tẹ́ ẹ lè fún Nigerian pass mark lórí ẹ̀. bó ṣe rí unfortunately ṣe rí bíi tí I'm a realist and areas tèmi àtàwọn tó máa ń pera wọn ní activist tá a fi máa ń ní issue nìyẹn. wọ́n ní bí ẹyẹ bá ṣe fò la ṣe máa ń sọ̀kù ẹ̀. kò sẹ́nì kankan inú àwọn tán pera wọn ní activist tán lè sọ yìí pé this planned protest yóò lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. it's something we've seen tá a ti rí. ẹ ti rí ooru rẹ̀ ti ń hàn pé Ọlọ́run ló yọ mí ní ìgbà EndSARS pẹ̀lú NGO tá a gbé kalẹ̀ pé òkè o ní abúlé Ẹ̀gbá lẹ́kọ̀ọ́ pé ká lọ́ọ́ máa pín oúnjẹ fún wọn. oúnjẹ là ń pín táwọn kan ti ń mugbó lẹ́yìn before you know it. Ọlọ́run ló yọ wá. ìjọba ló sponsor àwọn tí mugbó lẹ́yìn yẹn àbí. ṣe rí reality tó wà on ground ni pé. ṣe àwọn tó mugbó lẹ́yìn yẹn sára yín ni wọ́n báwo ló yẹ jẹ́ kò sí bí wọ́n ṣe ní máa ṣe rí ó dé level kan tó yẹ pé àwọn tó wà genuine protesters àwọn ọmọ ògbóró padà ẹja kìíní ẹ̀ mọ́ wọn lọ́wọ́ tó yẹ pé àwọn tán láwọn plan ẹ̀ gangan wọ́n sá nígbà tán rádà. ṣọ́rọ̀ mi yé yín tọ́lọ́pàá bá wá yìnbọn tó yìnbọn fáwọn yẹn kí ni nǹkan tí àwọn èèyàn máa sọ wọn á náà pa protester. fine àwọn tó wà ń jọba yìí mo sọ lẹ́ẹ̀kan mo ní abúnibúni ni wọ́n ẹran bí yẹ gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé wọn tí ẹ mọ̀ pé yà ń jẹ nìkan kan ṣé bínú okay the number bọ́n ṣe sọ like he rightly said the number one problem. ẹni pé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé pé wọn ò mọ̀ pé bámúbámú mo yó. yes ṣùgbọ́n a lè tọ́ka sáwọn oríṣiríṣi àwọn ìlànà lọ́lọ́kùnrin ọ̀fẹ́ tíjọba ń ṣe náà. ẹ jẹ́ ń fún yín example the number one mistake ti Tinubu gbogbo àyè náà la padà la kọ́ support Tinubu ń gbà yẹn kọ́mi Ṣẹ́gun Sàlámù wà ń bí pé okay o inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta o a mọ̀ pé kò sí ẹni tó ní clean record nínú wọn but based on antecedent ipe okay o pé tẹ́lẹ̀ ò bá ṣe eléyìí ó ṣáà lè ṣe based on his antecedent nígbà tó wà lẹ́kọ̀ọ́ wa wò pé okay ó yẹ kẹ́ni náà lè ṣe dáadáa torí pé kí ni ó ṣe Èkó àwọn gbogbo tó padà ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ wípé ó yẹ kóun tiẹ̀ lè ṣe dáadáa nù wọn but unfortunately nígbà tó débẹ̀ the first mistake tí Tinubu kọ́kọ́ máa ṣe náà ni ọ̀rọ̀ subsidy kò ṣe subsidy tó yọ now wọ́n wá ń hùwà bámúbámú láyó a mọ̀ pé ebi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan kí dẹ̀ làwọn ìgbésẹ̀ tán gbé ó kì í sìn ẹni kò sówó ìyà ń jaráàlú ibẹ̀ ẹ mọ iye tẹ́ ẹ ná sórí by president residential building ẹ mọ iye tẹ́ ẹ tún ti propose pé fẹ́ fi ra kìí gbé jẹ́ẹ̀tì ẹ mọ iye tẹ́ ẹ ya máàkì fún National Assembly láti fi ra jeep bó ṣe rí gbogbo wa la mọ̀ pé àwọn tó wà ń jọba yìí wọ́n ṣe dáadáa. ok kí wàá ní kí ni báwo ni mẹ̀kúnnù sì fẹ́ gbẹ̀tọ́ ẹ̀. ibi tí adédúró nìyẹn. ṣe rí ibi tá adédúró ń sìn ni pé fine protest is one of the ways. NLC protest TUC protest lórí minimum wage. lórí minimum wage wọ́n ti approve 70,000 naira. 70,000 wọ́n dẹ̀ ti gbà bọ́ ibi tọ́rọ̀ wa adédúró ń sìn. ọ̀rọ̀ yìí pé kí nǹkan lè máa di ẹsẹ̀ kúkú
issue tẹ́mi ní sìn government autonomy wọ́n ti ṣe yẹn bẹ́ẹ̀ ni àtàwọn ìgbésẹ̀ míì. issue tẹ́mi ní sìn tí mo fi ń sọ yìí pé ẹ̀tọ́ aráàlú ni láti protest o but tá a bá protest ṣe rí nǹkan kan bá a sọ á kù ní tí mo mọ̀ ni pé protest tí wọ́n fẹ́ protest ẹni tí ó kú ó tù kú kì í sọ̀rọ̀ èpè ẹni tí ó tún forí ko tí wọ́n ó tún fi ẹ̀jẹ̀. protest la pé kì í ṣe riot. àní kò lè ṣe ní reality tó wà on ground ní nǹkan tẹ́mi sọ fún yín. ṣe rí protest or no protest kò sẹ́ni tó ní pé kó o máa kó ìgbàdúgbò mi ẹ sà. kí ni reality. ṣe rí reality tí reality tó wà on ground ni pé ǹjẹ́ àwọn tí wọ́n kóra wọn jọ yìí sọ̀rọ̀ mi yé yín ipe a fẹ́ protest ìjẹ́ wọ́n lè guarantee ipe ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ò ní lọ ṣé wọn ò ní já ṣọ́ọ̀bù ń ṣọ́ọ̀bù kó má yẹ pé at the end of the day n ta rò pé ìjọba ó fi change àwa ara wa láti fi affect ara wa o ẹni ẹlẹ́ni tó ra arajà sí ṣọ́ọ̀bù ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì táwọn ọmọ ìgboro bá lu ṣọ́ọ̀bù rẹ̀ ta kò lè ṣàdúrà fún yín o so ntẹ́mi ò bá béèrè lọ́wọ́ wọn the so called activists ni pé kó tó dìgbà pé ok ẹ plan pé ìbáwá ti yẹn ń sọ̀rọ̀ à ń bújọba bá a ṣe ń kọ́ là ń ṣe ìgbésẹ̀ wo gan lẹ́yìn gan ti gbé pé ok o kẹ́ ẹ ti inform government pé ok o gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí kò bá wa lára mu o á gbé gbèsè àti jáde o sọ̀rọ̀ mi yé yín ìgbésẹ̀ wo lẹ ti gbé dé level yẹn dẹ́ ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tí máa bí wọ́n ni pé ok o ìgbà tí ọ̀gá ọlọ́pàá máa sọ̀rọ̀ lánàá ó ní àwọn ò ní kán mọ́ jáde despite the fact pé mo mọ̀ pé ìjọba tó wà ń ta oríṣiríṣi ìgbésẹ̀ tí ò dáná làwọn náà ń gbé láti fi lè prevent protest kò dẹ̀ sí nǹkan míì tó ń ṣẹlẹ̀ ni pé àwọn náà ò ṣe dáadáa sọ̀rọ̀ mi yé now ìgbésẹ̀ tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ọ̀gá ọlọ́pàá ti wá sọ pé ẹnibọ àwọn tó bá jẹ́ leaders wọn ò fi orúkọ àdírẹ́sì wọn lẹ̀ láti fi lè ensure pé ok o ipe kò ní sí wàhálà intemi expect pé àwọn tán kóra wọn jọ pé àwọn the so called leader ṣé wàá mọ ibi tí problem yẹn wà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ protest yìí gan ọ̀mọ́ra wọn wọ́n ti split okay. so ibi tí problem wà nìyẹn pé ok o tẹ́yìn kan bá dìde pé ok o kìíní yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ kí lẹ assurance tẹ ní pé àwọn míì ò ní lọ ẹ mọ tó fẹ́ gbà ń bẹ ẹ jẹ́ ká lọ sẹ́ka polówó ọjà à ń padà bọ̀. Lagelu FM 96.7. bó ṣe ń lọ pẹ̀lú Tèmítáyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́. ogójì ọdún sangilete irọ́ rẹ̀ owó báyìí ìpè rẹ̀ kò tẹ̀ bẹ́ẹ̀ ni òwò la ṣe ń pè ní papa authority bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ kìkì àṣẹ àwa pé bàbí ọjọ́ ìsinmi July 28 láti dúpẹ́ lọ́wọ́ òǹpẹ̀ ni àwàmọ́tì àwàmọ́kùtà yìí ọ̀pọ̀ àwọn àgbẹ̀ ní ẹ̀mí tí pé wọ́n dúró dáa ní ń bọ̀ evangelist Dr. Bọ́láre. èmi fúnra mi evangelist Dr. Bọ́láre mo ń pè ọ́ pé ó wá bá wa yin Olúwa fún ìránṣẹ́ Ọlọ́run alààyè bàbá with God tó pé ogójì ọdún nínú divine calling kùtù kẹ̀ǹgẹ́ orin kùtù kẹ̀ǹgẹ́ ijó. Yínká Ayéfẹ́lẹ́ MON. ìyàtọ̀pẹ́ fújì o. àtàwọn làmìlaka onímẹ̀sí ẹ̀dùnmọ́ olórin ẹ̀mí Títí Akínsọ́lá ní MC wòlíì Ajíọ̀rẹ́ Jẹ́wàdí òye JP ìmùlẹ̀ Jehova nílá aṣojú kìnìún ẹ̀yà Júdà olùfẹ́ mi mọ́ tilétilé là ń bọ̀ sílẹ̀ agbára àjíǹde power of resurrection line tí with God kalẹ̀ sí ní with God bus stop lẹ́yìn ilé epo sókà àtijọ́ lóòpọ̀ márosẹ̀ Èkó síbàdàn nílùú Ìbàdàn gbogbo kẹ́yìn ọmọ ìjọ ti ṣáájú lórúkọ Jésù. oríire dé fún gbogbo ẹni tó lè rúgbà láti rìnrìn àjò lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà Canada àti Gambia tí wọn ò mọ bí wọ́n ṣe rìn. iléeṣẹ́ Grace Race Foundation pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ World Vision International láti orílẹ̀-èdè Amẹ́ríkà Greenpeace Foundation láti orílẹ̀-èdè Canada àti Unique Foundation láti orílẹ̀-èdè Gambia ní ìdáhùn sí ìbéèrè yín. iléeṣẹ́ Grace Race ti ṣetán láti kó èèyàn tó tó 200 lọ sórílẹ̀-èdè Canada 200 lọ sí Amẹ́ríkà 300 lọ sórílẹ̀-èdè Gambia owó fọ́ọ̀mù àti lọ́yà agreement 35,000 naira nìkan lẹ́sàn. àǹfààní yìí wà fún gbogbo ẹni tó ṣetán láti ṣe iṣẹ́ tí kì í ṣe ọ̀lẹ ọmọ
ọmọdé àgbà ọkùnrin tàbí obìnrin ẹ kàn sí iléeṣẹ́ wa tó wà ní nọ́mbà C5 àkóbọ̀ mall ojúrin àkóbọ̀ ìbàdàn ẹ̀lú wa ní 07064155037 lẹ́ẹ̀kan sí 070641550